tá a ti fẹ́ fi ojú àrẹ̀mọ Alhaji Moruf Akinfala pẹ̀lú kábíyèsí àtàwọn àgbà ìlú tí wọ́n ṣe ìjòyè tá a ti fẹ́ fojú wọn kóra lórí ọ̀rọ̀ tó ń jà ràìnràìn àti awuyewuye tí wọ́n lọ́ mọ́ Alhaji àrẹ̀mọ Moruf Akinfala lẹ́sẹ̀ nípa ilẹ̀ títà ní ìlú Orílẹ̀ Òwu tí àwọn olóyè ìlú tí wọ́n sì ń nàka rẹ̀ sí àrẹ̀mọ Alhaji Moruf wípé àwọn ni a sì ti wà lórí àrẹ̀mọ nínú fídíò tó kọjá tí wọ́n sọ wípé àwọn lọ́rọ̀ láti sọ ṣùgbọ́n wọ́n fẹ́ kó jó pé kẹ́sẹ̀ ò tún àrẹ̀mọ Alhaji Moruf àná kètéjì sọfìn ìní kètéjì sọfìn kì í ṣáà ń ṣe kété nìkan ní ń bẹ láàrin ìlú ó ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí ẹ̀yin nìkan ni wọ́n ń dorí rẹ̀ kọ àtọmọdé àtàgbà àlejò ọmọ onílùú ọba àtàwọn ìjòyè ẹ̀yin nìkan ni wọ́n ń nàka sí. tẹ́ fẹ́ gbọ́ tọrọ. mo fẹ́ gbọ́. ká níjọ́ tẹ́ wá bèrè ọ̀rọ̀ tí ń bá wà nílé ni bàmọ́ nàkájọ́ yìí wò pé wọ̀ sáà kìtà sí ẹ̀ẹ́dẹ̀rù lẹ́yìn. inú wọn gan dùn wípé ẹ sì ní ilé ńgbà tá a wá sáàfin wọn ní pé ẹ ní jẹ́ kí ìjókòó kó dúró. nígbà tí wọ́n mọ̀ pé wọ́n kà sí àwọn tí ń lè kẹ́rì wá. kì í ṣe wípé ẹ̀rù ẹ̀rí ní bà wọ́n ẹ̀rí wípé ẹ̀rù ẹ̀yin gangan ní bà wọ́n. àìrọ́ ni ṣe máa jù mí lọ àníwèé àníwèé pé wọ́n lè jù yín lọ lọ́jọ́ orí àmọ́ ẹ lè jù wọ́n lọ. àníwèé tí wọ́n sáyìn nígbà gbowó ṣe bọ́ wà dọ́pẹ́ǹtì mímì náà fún wọ́n mọ̀ pé wọ́n kó wá ẹlòmíì aráalé wọn yọ sọ̀kò pa ni. ṣé ká kú sọ pé gbogbo àwọn ìjòyè àwọn àgbààgbà yìí ni wọ́n ńlá nínú àwọn. wọ́n jẹ́ òdó wọ́n ti jẹ̀sẹ̀ bí ẹnu òdòdó. wọ́n jẹ́ kí ni. ẹsẹ̀ bí. obì ńláńlá. wọ́n jẹ̀sẹ̀ bí ẹnu òdòdó. ìyẹn ni pé wọ́n ti jẹ́ dòdò. ẹnu òdòdó. lára àwọn tí wọ́n nà ka ọ̀rọ̀ sí yín lọ́tún lọ́sì lára àwọn àgbààgbà ìlú yìí mélòó nínú wọn lẹ lè rí dárúkọ wípé òun náà ó jẹ àjẹbáhùn lórí ilẹ̀ pé àtàlẹ̀. ṣe ẹ bá lè wá tí wọ́n jókòó mi ìfẹ́ sọ̀rọ̀ yìí kí mo wọ́n mọ́ dákọ̀ mi. nínú fọ́nrán tí ẹ wò tá ti gbé síta kì í ṣọ̀rọ̀ ẹ̀yìn mọ́ ẹ rí lára àwọn tí wọ́n ń nàka sí i. èmi ò wò sẹ́mi tí wọ́n wà ní polisi náà lọ́wọ́. kan ní ta ilẹ̀ àwọn ilẹ̀ tí wọ́n ń tà káàkiri àárín ìlú tí wọ́n gbalẹ̀ lọ́wọ́ onílẹ̀ tí wọ́n tà ní ọ̀sẹ̀. aṣọ fún un kò gbọ́ ẹnu ọ̀ka tó ń wù ní influence ti ń lò ní pé ọmọọba ni mí kò sẹ́ni kankan tó lè yẹ̀ mí lọ́wọ́ ẹ̀ o tó ń lò dàárọ̀ yìí nìyẹn. ẹnu gbogbo òye ìlú ọ̀ka. kí ló dé tẹ́ ẹ fà lé ìjọba lọ́wọ́ abẹ́nu ìjọba náà ò lè ka. ṣé àwa láàmú ọlọ́pàá lọ́mú àwa kọ́. ẹ lè fẹjọ́ rẹ̀ sùn níbi tó yẹ kẹ́ ẹ ti fi sùn. gbogbo ohun tó yẹ ká ṣe kò sí ìta àtúrà ẹ̀ ṣùgbọ́n a lè jùlọ èyí tí a lè ṣe òun là ń ṣe èyí tí kábíyèsí náà dẹ̀ lè ṣe kábíyèsí ń pè wá ní gbogbo ìgbà tó ń pẹ́ ṣé bá ṣe máa wò rí bá ṣe ṣe ṣùgbọ́n nígbà tó ṣe pé bá a bá sọ tán tá a bá lọ tán ọ̀rọ̀ míì ni ó tún jáde tó bá dọ̀la àbí òye kálukú ló dẹ̀ ń dìfẹ́ǹdì ààyè rẹ̀. ṣé olórí afọbajẹ nílùú Orílẹ̀ Òwu ṣé wọ́n wà nídìí ilẹ̀ títà tí wọ́n sì jẹ. àbí ká kú sọ pé gbogbo àwọn afọbajẹ lórílẹ̀ Òwu. ẹnìkan ló sì mẹ́ nínú ọ̀dọ́lé. ọ̀dọ́lé ò sí lára àwọn. alájẹbánu. àwọn tó kù ńkọ́. gbogbo ìgbó mẹ́rin sàn ara ẹ̀ náà wà. àwọn afọbajẹ mẹ́rin ló wà lórílẹ̀ Òwu. alájẹbánu wọn mẹ́ta. mẹ́ta. èwo tó jẹ́ ọkọ̀ oṣù lẹ sọ pé kì í ṣe alájẹbánu. ọ̀dọ́lé. olórí afọbajẹ ńkọ́. ọ̀gá wọn lọ́jọ́ sí a.
igbákejì afọbajẹ ńkọ́? ọ̀gá ni tí n bá wá tí n bá wọ́n mọ̀ pé tí n bá ìtàsí rí ó náà ń bínú lọ. àmọ́ àwa disappointed wípé aláǹfààní láti bá àwọn olóyè láàfin gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣèpàdé. Àmọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe ń wo ètò yìí bọ̀ láàfin lẹ́ẹ̀kan, Àrẹ̀mọ yarí wípé dandan o àwọn ní ọ̀rọ̀ láti fèsì sí ẹ̀sùn tán fi kàn wọ́n lórí ọ̀rọ̀ ilẹ̀ 78 million naira tí wọ́n ní pé wọ́n tà ní ìlú Olókùta àti ọ̀rọ̀ ilẹ̀ 135 hectares tí wọ́n tà fún jihad àti 50 acres tí wọ́n ní wọ́n tà fún Excel, wípé ìdáhùn wọn lórí ẹ̀sùn yìí ní fídíò tó kọjá wípé kò kún tó. Wọ́n ní pé wọ́n sì ní ọ̀rọ̀ láti sọ, ṣùgbọ́n a rí pé ọ̀rọ̀ ilé yóò jẹ mọ́ ààfin àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn wọ́n lórí ọ̀rọ̀ yìí wọ́n ń ṣolóyè. Ìdí rèé tán fi sọ wípé àwọn ò ní ọ̀rọ̀ yẹn láti fèsì sí ní ààfin, wípé dandan àwọn fẹ́ fèsì sí ọ̀rọ̀ náà ṣùgbọ́n ó lè má já ààfin. Ìdí rèé tá fi sọ wípé kójú ká gbọ́ èsì tí wọ́n fẹ́ fi sórí ọ̀rọ̀ yìí. Kì í ṣe àhesọ ọ̀rọ̀ tí wọ́n sọ tí ẹ̀yin gan ti wò nígbà tí wọ́n sọ tá a ti fi hàn. Alhaji, ẹ kí gbogbo àwọn aráalé náà. orúkọ mi kọ́kọ́ ni ọmọọba Alhaji Maruf Akínfàlà Àrẹ̀mọ ti lórílẹ̀ Òwu. Mo kí ọmọ Òwu nílé lóko lẹ́yìn òdì àtẹ́tí ń bẹ láàbúrọ̀dù ní àti ń bẹ lẹ́kọ̀ọ́ tí ń bẹ níbàdàn gbogbo ilẹ̀ káàrọ̀ oòjíire ní àríyá Haúsá ní Ìgbò ní gbogbo gbé àpò ojúmọ́ o lágbára mo ní fi ń tẹ̀lé ọkọ̀ wálé o eré bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ wálé tẹ́wà máa dábìrì àmọ́ jọ dábìrì nílùú orílẹ̀ Òwu. Àmì àṣẹ Èdùmàrè. Àrẹ̀mọ, nínú fídíò tó kọjá ẹ fèsì sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀. Ipò wo ni fídíò yẹn ló bá yín nígbà tá a release ẹ̀? Ìyẹn kò sí ipò kankan tó bá mi ju pé àwọn tí ò gbọ́ tẹ́lẹ̀ tí ò mọ kí ló ṣẹlẹ̀ mo fèsì fún wọn lè gbọ́ ní tó ṣẹlẹ̀. Number one nú ẹ̀ ni pé mo láyọ̀ láti sọ fún pé nígbà tá a release kíní yẹn tó jáde oríṣiríṣi àwọn èèyàn pè mí yẹn pè mí pé àwọn rí fídíò báyìí àwọn rí fídíò báyìí àwọn rí fídíò báyìí mo lóòótọ́ ni. Ìkíní nínú ẹ̀ rí pé nínú fídíò yẹn mo nígbà tí àwọn ìjòyè bá jókòó àtọba tí wọ́n bá sọ pé mo ń talẹ̀ kí n bẹ̀rẹ̀ pé ilé ẹ̀wọ̀ ni mo ta. Ìdí gan tó gbé wa wá sórílẹ̀ Òwu lé nínú. Ṣùgbọ́n lónìí ó ṣe mí láàánú pé gbogbo kò sí pàdé láàfin lónìí. Kí ni ìdí tó fi rí bẹ́ẹ̀? Ètò ìfúnlẹ̀ ni pé mi ọba torí pé mi ìṣòlóyè ọba tó. Àmọ́ ìsúnmọ́ ààfin. Mo súnmọ́ ọba nígbà tí wọ́n sọ fún mi pé wọ́n ní kò sí pàdé. Nígbà tí wọ́n ní kò sí pàdé èdè ẹ̀sọba èdè ẹ̀sẹ̀jọ ìdè pé wọ́n ti sàmẹ́ pé ìpàdé gbọ́dọ̀ wà. Kí lẹ rò pé ó lè jẹ́ reason tó fi jẹ́ pé wọ́n káṣù ìpàdé lé ní? Mi ò lè mọ ríṣe torí pé mo ṣẹ̀ṣẹ̀ máa káṣù ìpàdé bẹ́ẹ̀. Ṣé wọ́n ṣèpàdé ní Ìjẹ́ẹ̀dógún àbí wọ́n káṣù ti Ìjẹ́ẹ̀dógún? Níjẹ̀ẹ́dógún ṣe pé mo ṣe ti mẹ́kàdé. Ṣé wọ́n ṣèpàdé? Ṣé ẹ gbọ́ pé wọ́n ṣèpàdé? Mi ò béèrè nígbà tó di pé mo ṣe ti mẹ́kàdé ni mi ì dẹ́ ṣe olóyè ààfin olóyè ọmọ ọba lèmi. Èyí tí mo sáàdì ni pé wọ́n ní mo sì pàdé lónìí bó dijọ́ mẹ́ẹ̀ẹ́dógún. Àrẹ̀mọ kọ ẹ̀mọ́ gbọ́kọ̀ dẹ̀dẹ̀sẹ̀ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n á máa fo ìpàdé nítorí àwọn oríṣiríṣi nǹkan. Wọ́n á máa fo ìpàdé tá a bá rọmọ ìlú kan tó ló bóyá síwọ́ ọṣẹ́ àbòsí dáadáa níbi tó bá wà pé wọ́n fẹ́ gbà wọ́ọ̀dù ni kábíyèsí máa rámọ olóyè lọ láti lọ bá gbà wọ́ọ̀dù. Ká ní ó ń ṣàwọn nǹkan tó ṣe pé mọ́ni gbàgbé á lọ láti lọ kí. Èwo ló wá ṣẹlẹ̀ nínú gbogbo àwọn condition yìí? In tó ṣẹlẹ̀ mi ò mọ̀ mo sábà pé wọ́n suspend ìpàdé ìyẹn wà láàrin olóyè àtọba. Àrẹ̀mọ, ìpàdé wáyé ní Ìjẹ́ẹ̀dógún. Ẹ̀yìn ìpàdé Ìjẹ́ẹ̀dógún la release fídíò eléyìí tí a ṣe pẹ̀lú yín. Ǹjẹ́ ṣẹ́yìn ò rò wípé bóyá fídíò yẹn ni ò jẹ́ kí ìpàdé ó lè wáyé lẹ́nu? No, ń gbọ́ tẹ́ bí mi léèrè
mo sọ́njẹ ní wíkìlì rìlíìsì mi pé gbogbo àwọn tí mò ń gbà mọ́ra tí mò ń kú kí àfẹ́bà mi wà sófo. ìyẹn ni wípé kì í ṣe wípé ẹ̀sùn yẹn jẹ́ ti yín gangan àbó jẹ́ tẹ̀yin nìkan. àní ẹ̀sùn yẹn sọ èsè tèmi. kí ló dé tẹ wá ń gbà mọ́ra. nígbà tó jẹ́ pé onílù ìfẹ́ kó tú àwa lọ bá mo dẹ̀ sọ fún pé àmìjì ìsòyàn táwọn kan bá wà lóṣogbo tí wọ́n ń dìtẹ̀ tí wọ́n tó lórí ọba mo sọ pé tí wọ́n bá jókòó mo tó lè sọ̀rọ̀ ṣùgbọ́n tó mú mi jókòó tó ní. a ṣì ń bọ̀ ńbẹ̀ Àrẹ̀mọ tí wọ́n bá wá kọ̀ wípé wọ́n fẹ́ bá yín jókòó ńkọ́ nínú fídíò tó kọjá mo sọ̀rọ̀ kan ẹni kò rí bẹ́ẹ̀ mo ní ó fẹ́ dàbí àwọn olóyè wípé ẹ̀ ń dẹ́rù bà wọ́n ó fẹ́ dàbí wọ́n ń bẹ̀rù yín. tí ó bá pàwọn ọ̀fẹ́ jókòó pẹ̀lú mi ó mẹ́ pé n tí wọ́n sọ fún gbogbo àgbáyé irọ́ ni. bóyá ẹ̀rù yín ní ń bà wọ́n. tọ́wọ́ kẹ́rù ní ń bà wọ́n tọ́wọ́ pẹ́rù mi ní ń bà wọ́n ẹ̀rọ ọ̀rọ̀ nìkan ló tó bà. nínú gbogbo olóyè kò sẹ́ni tí ò jù mí lọ́nà wọn. àmọ́ wọ́n sọ pé ẹ le jù wọ́n. ààrẹ tó ti bí mi wà nù wọn. ṣé ẹ̀yin tẹ́ wá bèrè lọ́wọ́ mi ṣé ìgbà tẹ́ dé àdámọ́ yóò sí làbíbà àbí ọ̀pọ̀lọpọ̀ olóyè sí òjò yín lọ àbí àtẹ́ ń bọ̀ ọlọ́pàá lẹ́kọ́ lẹ́yìn ni àbí wọn lẹ́kọ́ lẹ́yìn kí n tó mọ̀ dá lọ. so ẹni tí ọba náà tùfùlẹ̀ ẹ̀kùlé kò ní máa kí sẹ́kùlé o. Àrẹ̀mọ ìbéèrè mi lórí ọ̀rọ̀ kí n tó kò lórí rẹ̀ ni wípé tó bá wá kọ̀ wípé wọn fẹ́ bá yín ní ìjókòó àjọpapọ̀ láàfin ṣé ẹ lè sọ fún ayé nínú fídíò bóyá bí ọ̀rọ̀ bó ṣe rí gangan. èmi mi ò lè sọ fún pé láàrin ẹni tó fẹ̀sùn kàn yàn èèyàn ò lè dáhùn pé ìlú rẹ̀ o ẹni tó fẹ̀sùn kàn yàn nílé ẹjọ́ gan yóò fẹ̀sùn kàn yàn ẹni jẹ́ fẹ̀sùn kàn yóò dì sí padà. tá a bá rẹ́ni pé lágbájá sọ bẹ́ẹ̀ pé ó ṣe báyìí tí ò lè sọ lójú ẹni yẹn kí lè sí wọlé fẹ́ sọ. kì í ṣe àwọn olóyè nìkan náà fẹ̀sùn kàn yín báyìí Àrẹ̀mọ ẹ máa gbọ́ àwọn olóyè ìlú àwọn afọbajẹ àtàwọn olóyè ìlú kọ̀ọ̀kan wọ́n fẹ̀sùn kàn yín wípé kábíyèsí kò lọ́wọ́ sílẹ̀ títà kábíyèsí ò gbalẹ̀ ìlú káàkiri kábíyèsí èèyàn dáadáa ni àmọ́ Àrẹ̀mọ rẹ̀ òun ni ó ń talẹ̀ òun ló ń gbalẹ̀ òun ló ṣe dàdú káàkiri. kábíyèsí ò lọ́wọ́ sí ilẹ̀ títà tí ọmọ ọba Màrúfù Akínfàlà ti ń tà káàkiri kábíyèsí kì í sọwọ́ kábíyèsí ni. bó ni Màrúfù yẹn ṣe jẹ́ sí kábíyèsí. Àrẹ̀mọ kábíyèsí ni Àrẹ̀mọ Olówu. ṣé òun nìkan ló ń lọ́wọ́ sí ọ̀rọ̀ ilẹ̀ títà ni. ó nìkan ní ń ta ilẹ̀ àwọn ilẹ̀ tí wọ́n ń tà káàkiri àárín ìlú tí wọ́n gbalẹ̀ lọ́wọ́ onílẹ̀ tí wọ́n tà ní ọ̀sẹ̀. èyí wọn kan àwọn kan tó wà tó yẹ pé wọn ìṣe olóyè ìlú tẹ́ ẹ wá sọ wípé ẹ fẹ́ fèsì sọ́rọ̀ wọn nínú fídíò tí ì ṣe pé ẹjọ́ jókòó kí ló dé tẹ́ ẹ lè fèsì kẹ́ ẹ sojú abẹ́ ń kó bẹ́ẹ̀ ṣe fẹ́ sojú abẹ́ ń kó fún àwọn tí wọ́n ìṣe olóyè. ọ̀rọ̀ tí olóyè sọ ó yàtọ̀ sí tí àwọn ẹni sọ. olóyè sọ pé kábíyèsí ìta ilẹ̀ pé Àrẹ̀mọ ní ń ta ilẹ̀ àwọn dẹ̀ sọ fún kò gbọ́ nílùú sọ fún táyé pé mo talẹ̀ bẹ́ẹ̀ a jẹ́ pé àwọn gan ni ọ̀gá. ṣé àwọn náà ti ń gbé ẹ̀ta láì ṣe pé ẹ mọ̀ sí. ẹ máa gbọ́ torí pé àwọn ẹni wà nínú ìgbìmọ̀ tí kábíyèsí yàn tí wọ́n fẹ́ fún yàn lẹ̀ wọ́n fẹ́ fún yàn ní ilẹ̀ pé ẹ lọ àwọn alága igbákejì ọba ló máa jẹ́ chairman lọ. ìyẹn bàbá akọgun. so tí wọ́n bá lè á lè rí pé Àrẹ̀mọ ń dá ilẹ̀ tà tí wọn ò dẹ̀ sọ fún ọ̀gbọ̀n pé ilẹ̀ tó tà rẹ o ilẹ̀ tó tà rẹ ló gbé sọ pé tí wọ́n bá jókòó báyìí wọ́n sọ pé ilẹ̀ tó tà rẹ o láwà rí tó bá rí bẹ́ẹ̀ o olótẹ́lẹ̀ yìí o olótẹ́lẹ̀ yìí o olótẹ́lẹ̀ yìí o ló sọ pé tí wọ́n bá rí irú ẹ̀ tí wọ́n lè sọ bẹ́ẹ̀ tí wọ́n á lè sọ ó bẹ̀ pé àwọn gangan ni ọ̀gá àtàlẹ̀ ńlẹ̀. Àrẹ̀mọ ẹ sọ̀rọ̀ kan mo fẹ́ ká tún sọ̀rọ̀ lórí ẹ̀ ó tó di pé a lọ sí nǹkan gangan tẹ́ sọ pé ẹ fẹ́ sọ̀rọ̀ ní lórí. ẹ sọ wípé nínú àwọn afọbajẹ mẹ́rin tán wà ẹni èèyàn kan ṣoṣo ní iṣẹ́ alájẹbánu. torí pé kò sí inú ìgbìmọ̀ ọ̀dọ́lé Olówu. ọ̀dọ́lé Olówu. kò sí inú ìgbìmọ̀ tí. ṣé ìlú Òwu iná náà sì ń gbé. lágbára Ọlọ́run. àwọn mẹ́ta tó kù nǹkan ẹ dárúkọ wọn.
mẹ́ta tó kù tẹ̀yà tó wà ní ìgbìmọ̀ àmẹ́rùn ni tá wà ní ìgbìmọ̀ akọgun olówù ọ̀ǹtó olówù olóṣì olówù àtọ̀tún balógun olówù àtẹ̀mí tí mo gẹ́gẹ́ bí àrẹ̀mọ olówù tí mo já aṣojú fún ọba olówù. a jẹ́ pé kò sí ìgbésẹ̀ tẹ́ gbé tí gbogbo àwọn ohun tí wọ́n mọ̀ sí. iná tí a máa sọ pé àwọn ṣe ìgbésẹ̀ míì ẹ̀yin lẹ sọ pé nígbà tí n sì lé wọ́n lẹ̀ka àlébù sí mi pé èmi ni mo ń ta. mi ò sọ bẹ́ẹ̀ fídíò ọ̀hún ẹ̀. no mo á ní tí n bá jókòó báyìí tí wọ́n bá ti rí mi ilẹ̀ tí mo dátà tí ò sọ̀wọ́ pé ilẹ̀ tí wọ́n ní kájọ lọ fi hàn yẹn ná. bẹ̀dá pé kì í ṣe bẹ́ẹ̀ tó pé ìtajọ fún yẹn ni tí ó fẹ́ kábíyèsí ọba tí a mọ̀ sí ó mì pé ọ̀gá wa gangan ní akọgun tó wà ní chairman. ẹ jẹ́ kí wọ́n béèrè béèrè. ọ̀ya. àwọn olóyè wọ́n yọ ọwọ́ kábíyèsí kúrò nínú àwòrán yìí wípé kábíyèsí ò mọ̀ sí nípa ilẹ̀ kọ̀ọ̀kan kábíyèsí ń talẹ̀ kábíyèsí náà ń yọra wọn wípé àwọn ọmọ nípa ilẹ̀ tààrẹ̀ mọ́ tó ń ta ọ̀ láàrin èmi àti yín ṣé lóòótọ́ ni. inú kí n fẹ́ fèsì pé ẹ rí i pé ń gbọ́ tẹ ibi mi lè rè mú ní mi ò talẹ̀ ẹ ń bá nílẹ̀ ni mo talẹ̀ wọn kó mọ evidence wa. ṣé kábíyèsí ṣé wọn ò mọ̀ sí ọ̀rọ̀ ilẹ̀ rárá. kábíyèsí mọ̀ ń pa ilẹ̀ tí a grant fáyìn tí wọ́n fún èèyàn ní lease tí ń ran arọ tá a lọ sojú kábíyèsí kábíyèsí ò ní lọ mọ́ dánko fún èèyàn àwọn tá a máa lọ náà ni tá a bá dẹ̀dẹ̀ a máa fún kábíyèsí lábọ̀. àwọn ni ó bọ̀wọ́ lùwé. àtàwọn náà so tá a bá rí ẹni tó jẹ́ chairman program yẹn tó bá ní ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ èmi ni mo dáta àwọn dẹ̀ sọ fún mi ò gbọ́ ó yẹ kí wọ́n lè pọ́ǹtì pé ilẹ̀ tó ta fún lágbájá ìyẹn tó ta fún tàmọ̀dò tí ọba ti sí ń bẹ̀ tẹ́ pé wọ́n ní kábíyèsí ọmọ sí ó mẹ́ pé gbogbo ilẹ̀ ta lọ fún èèyàn yẹn pé kó sábà wò tán akọkọ second command tó máa gbé ọ̀rọ̀ lè lọ bá ọ̀gá ẹ̀ pé àti wọn lè yí báyìí láwọn sí o yí báyìí lọ ẹ̀kọ́ jẹ́. tèmi ni pé tí wọ́n bá parọ́ fún ọba mi kí n lọ sọ fún bàbá pé irọ́ ni wọ́n pa ọ́ nítorí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nítorí I'm not in position láti lọ sọ fún bàbá mi pé ókè o níta àṣìlọ́ rẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti parọ́ kábíyèsí níta àwọn olóko rè nítọ́jẹ́rì nítọ́kẹ̀mí gẹ́gẹ́ bí aṣojú kábíyèsí nínú fún bẹ́ẹ̀ tí wọ́n ní àkọ́kọ́ wọn ní àwọn kábíyèsí ìtalẹ̀ o. wọ́n ní wọ́n talẹ̀ o. pé àrẹ̀mú pé èyàn gíráda ní kábíyèsí o pé àrẹ̀mọ́ ní ń talẹ̀ náà sọ fún títí kò gbọ́. ṣé lóòótọ́ náà sọ fún yín tẹ́ ẹ̀ gbọ́. inú wọn sọ fún pé kò sí ń tọ́jọ́ o gbogbo ilẹ̀ tá a fún èèyàn o akọgun ní líìdì wa lọ o. ilé tẹ wá tà ńkọ́. inú mo sọ fún wọn pé ìmúṣe ní kẹ́ ẹ pé tò níyì ẹni tó bá sí pé mo talẹ̀ ẹ máa fi pé lágbájá sọ báyìí ìdí ni pé n tí mo fẹ́ sọ lónìí mo fẹ́ fún ẹ ní 48 hours. ẹ ṣì dúró àti ìbéèrè decision yìí. ọ̀ya. àwọn ẹ̀sùn yìí ó wá láti àwọn ìpele ni. àwọn kan wà tó jẹ́ pé individual mọ̀lẹ́bí ni wọ́n tó ń sọ pé ilẹ̀ àwọn mọ̀lẹ́bí wọn wípé ẹ gbà ẹ tún tà. àkọ́kọ́ inú ẹ̀ ni màmá kan tó ń pè ní màmá Màríà wà. inú ẹ̀ ni ọmọbìnrin kan tí arábìnrin kan tó ń pè ní Ìyábọ̀ wọ́n ní ẹgbàlẹ̀ wọ́n dárúkọ yín. màmá Màríà wọ́n dárúkọ yín tó sọ pé lọ́ọ̀yà wọn ti kọ̀wé sí yín. inú ẹ̀ ni àwọn mọ̀lẹ́bí Èṣùọlá barrister Èṣùọlá àwọn náà sọ pé ẹgbàlẹ̀ wọn ó dà ṣe rí irú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìbáyìí náà sọ pé ọ̀rọ̀ lọ́ọ̀yà wà wípé lọ́ọ̀yà kọ̀wé sí yín. ǹjẹ́ ẹ mọ àwọn ìdílé mẹ́tẹ̀ẹ̀ta yìí mi tí mọ orúkọ àwọn míì o àmọ́ mo mọ orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n dẹ̀ sọ tá a dẹ̀ fi fọ́nrán ẹ̀ hàn yín. wọn wá ta títà tí wọ́n ta lójú rẹ̀ wọ́n tó wá bẹ̀rẹ̀ sí mọ́ gbalẹ̀. mọ̀mọ́ kan bẹ wọ́n ń pe mọ̀mọ́ yẹn ní Màríà Àbẹ̀ní Ọláọ̀rẹ́ Adétúnjí. ilé rẹ̀ wà ní along Mokore road ní ọ̀nà Arárọ̀. wọ́n fipá gba ilẹ̀ mọ̀mọ́ yẹn tí wọ́n lè ta. lọ́ọ̀yà mọ̀mọ́ yẹn ló kọ̀wé yìí sí wọn.
wípé ẹ dá ilẹ̀ màmá yìí padà di bí mo ṣe ń sọ fún yìí wọn dálẹ̀ màmá yẹn padà o lọ́ọ̀yà màmá yẹn ló kọ̀wé yìí ló kọ sí wọn. There was one man, Barrister Èsúọlá, tẹ bá rí ohun tí wọ́n fojú máa yẹn rí bàbá wọn ló gbèlú orílẹ̀ òru ṣùgbọ́n gbogbo tí láyé Alhaji Dáúdà ń ṣe kò jọ mí lójú bí ìpìlẹ̀ṣẹ̀ wọn ṣe rí mi torí bàbá wọn ló talẹ̀ fún bàbá Èsúọlá wọ́n dẹ̀ kó gbogbo òwe tí wọ́n fi ralẹ̀ wọ́n kó wá síbẹ̀ ó lóun. Ǹjẹ́ ẹ mọ àwọn ìdílé mẹ́tẹ̀ẹ̀ta yìí Màmá Maria ṣẹmẹpẹ ẹ̀sùn nu arábìnrin Ìyábọ̀ wọ́n fẹ̀sùn náà kàn yín. Ìyábọ̀ kìíní. Mi mọ àpèjá orúkọ wọn àmọ́ ó ní orúkọ oyè tí ó popular tí wọ́n ń jẹ́ ní àárín Òwu ní ìlú orílẹ̀ Òwu ń bí. Ǹjẹ́ lè fèsì wípé ẹ ní nǹkan kan ṣe pẹ̀lú ilẹ̀ wọn àbí bó lọ̀rọ̀ ilẹ̀ wọn ṣe jẹ́ pàápàá jùlọ Barrister Èsúọlá torí wọ́n ní ilẹ̀ fámìlì tó tóbi ni wípé bàbá wọn ti ra ilẹ̀ wọn ti pẹ́ lọ́wọ́ àwọn bàbá ńlá yín lóòótọ́ wọ́n sọ wípé kì í ṣe ilẹ̀ yín ṣùgbọ́n wọ́n ní wọ́n ti rà á ti pẹ́ tó sì ní ìwé rírà tó lákọọ́lẹ̀ ní Old Ọ̀yọ́ ẹ wo ìgbà tí wọ́n ti dá Ọ̀ṣun lẹ̀ ìgbà tí Ọ̀ṣun sì wà ní under Ọ̀yọ́ ni wọ́n ti ra ilẹ̀ yìí lọ́wọ́ àwọn bàbá yín ìyẹn ìdílé Barrister Èsúọlá. Màmá Maria àmọ́wọ́ àwọn tí wọ́n ti ra tiwọn àmọ́ wọ́n ní wọ́n rà ṣùgbọ́n ẹ padà gbà. Arábìnrin Ìyábọ̀ wọ́n ní àwọn náà ra ilẹ̀ tó jẹ́ lára ilẹ̀ yín wípé ẹ̀yin náà tó padà gba ilẹ̀ ọ̀hún ẹ rí pé ó ti àwọn ẹ̀sùn yẹn. ẹ yí máa sọ ní kọ̀ọ̀kan. One, tí Èsúọlá bá ní mo ra pé òun ra ìlú wà bàbá wa ìwé tó fi rà yóò kó hàn. Wọ́n ní wọ́n kò fún yín. Mo ní nígbà tí ó kúwé hàn ìwé èmi tí mo ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí bàbá tó bí mi n ò kú olówó tí mo lè lò pé mo parí secondary school kábíyèsí tó wà ń bẹ̀ yìí ó ti lé 70 years ọlẹ́gbàá táàrí pa pé tó pé oko wáì náà là ń lò tí gbogbo wọn fi dánjú jẹ́ ìgbẹ́jú táàgbẹ́ tí ń jẹ́ Èsúọlá rí wọ́n lè sọ láì ọmọ Ìbàdàn ni wọ́n wá roko ta lọ́ra wọ́n wà rí náà bàbá wa tó wà ń sìn pé ọ̀sán lóko kòkò tó yẹ pé ibi kòkò tí dádì mi tá àjọgbìn tí mo bá láyé tí mo bá lórí ẹ̀ tó yẹ pé dádì ọba tó gbéṣẹ̀ káwò tó jẹ dádì mi fúnlẹ̀ lọ́mọ rẹ̀ fi kò tẹ́ ẹ̀ ìlànà pé ní mú wá díjọ bí dádì mi ló fún maternity hospital lórí òwúrọ̀ fúnlẹ̀ nínú ilẹ̀ yìí ní ìkánú ẹ̀gbọ́n dádì mi ló fún àwọn MTN maternity hospital tá kọ́kọ́ ní lórí òwe dádì mi ló fún wọn ilẹ̀ tá ń sọ yìí dádì mi wà náà tó grant ilẹ̀ fún orílẹ̀ grammar school for Anglican grammar school Anglican church orílẹ̀ Òwu àwọn pípù yìí wọ́n sẹ̀ wá ń sọ pé ilẹ̀ tí ń fún Anglican ilẹ̀ tí ń fún orílẹ̀ grammar school ilẹ̀ bàbá àwọn ni bàbá àwọn tí a ló wà bàbá wa kí ló dé tí mo pè orílẹ̀ grammar school lẹ́jọ́ kí ló dé tí mo pa Anglican lẹ́jọ́ tí a bàbá wa fún sẹ́mi ni mo fún Anglican sẹ́mi ni mo fún lẹ̀ bàbá tó bí ọba ìlú fún lẹ̀ sẹ́mi ni mo fún AOF Adégúnjú Dagunlọ́fọ̀ orílẹ̀ Òwu sẹ́mi ni mo fún lẹ̀ ọba Adéjọbí tó gbéṣẹ̀ ibi ọkọ̀ lé sí láyé sẹ́mi ni mo fún lẹ̀ maternity center orílẹ̀ Òwu sẹ́mi mo fún lẹ̀ gbogbo lẹ̀ ilé àwọn ẹni yìí ní ọba ní ẹ fẹ́ dà láàmú kí sí ààrẹ má ṣé wọ́n pìrìsẹ́ntì ẹni ìwé tí ó bá kí. no document tó bí orúkọ bàbá wa Adébímpé Akínfàlà ń lo bàbá tó bí bàbá ti tèmi
dẹ̀ bí àwọn ẹ̀gbọ́n kó tó bí ọba tèmi àròkọ àwọn ẹ̀gbọ́n yẹn pé ń ló talẹ̀ fáwọn. tàná sọ pé ó talẹ̀ fún wọn. wọ́n ní àwọn táàmì ò tẹ̀lé mọ̀ pé ń ló ta gbogbo sọ fún bàbá wọn. ok let's say the document nígbà tí wọ́n document wá sá pé ìṣòwò ọ̀dà diwari wọ́n dẹ̀ ti the matter is in the court tó bá dẹ̀ ti wà ní court yẹn sọ́mọ́ àwọn ẹgbẹ́ alọ court èmi nìkan kọ́ ní ẹ̀dẹ̀ gbé lọ. àmọ́ wọ́n ní ẹ yọjú síbi ìpẹ̀jọ́ yẹn pé ẹ jẹ́ kí ìpẹ̀jọ́ yẹn kó ní. sẹ́mi ni adájọ́ àbí mi ni lọ́ọ̀yà ṣé bí bẹ́ẹ̀ ẹ kàwé. bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ̀ ń fi owó àtagbára ń frustrate. ṣé bẹ́ẹ̀ kàwé ẹ kàwé ṣé ẹnìkan lè dá ọ̀rọ̀ ilé ẹjọ́ dúró. mo sọ pé ilẹ̀ tá à ń sọ yìí dáàdì mi grant ẹ̀ fún Anglican Church. ẹ jẹ́ ká wá kúrò lórí ọ̀rọ̀ so Ìṣọ̀lá family. Ìṣọ̀lá nìyẹn. ìyá Màríà ńkọ́. ìyá máa bá sọ pé mo gbalẹ̀ bàbá òun kó pè mí lẹ́jọ́ sí kọ́. àmọ́ wọ́n ní lọ́ọ̀yà ti sáàfù yín. ìyẹn tí kò bá sáàfù mi kí wọ́n jẹ́ kó pè mí lẹ́jọ́ wọ́n mọ̀ pé wọ́n ti ṣe tẹ́kùn onídìí àti lọ gba intermediary between me and I again. Alhaji let court intervene. Alhaji ó fẹ́ dàbí ẹni hobby ó dàbí ẹ fẹ́ràn kẹ́ mọ́ lọ kóòtù gan. no nígbà tó fẹ́ ṣe pé ẹ̀mí ìyẹn jẹ́ ń bẹ nítorí pé kò sẹ́ni tó bá ní jà sí nítorí pé àwọn ènìyàn pé àwa lọ bá àlú yìí ní problem ṣe pọ̀ lẹ́sìn kúrò àwọn jọ. ọ̀tẹ̀ ní 6 years 6 months 3 weeks ńlá lò ní kóòtù kó tó di pàjọba èmi dẹ̀ ní strong witness èmi mọ sign deponent ilé wa èmi mọ dẹ̀ ru ẹjọ́ accepted hearing 3 days accepted hearing mo lò nínú igi that is the problem tí mo ní. arábìnrin Ìyábọ̀ ńkọ́ ṣé lóòótọ́ lẹ́gbẹ̀ẹ́. Ìyábọ̀ wo. Ìyábọ̀ tí mo mọ̀ fún sínú ìmọ̀sọ́lẹ̀ mọ̀ ẹ̀bọ́ lè ṣe Ìyábọ̀ mọ̀ gbogbo ẹ̀ ló dé Ìyábọ̀ nígbẹ̀dá pẹ̀ sọ láti mo ní mọ́mọ́ nígbẹ̀dá pẹ̀ Ìyábọ̀ mo ní Ìyábọ̀ wù. so àràbù ẹ̀ bá mọ̀ pé òun ní evidence lọ́wọ́ tó jẹ́ pé bóyá bàbá wa ti talẹ̀ fún mọ́ gbà kó mọ́ lọ́pàá kí arrest mi tàbí kó lọ sí court kó lọ béèrè court wà láti gbẹ́jọ́. ẹ jẹ́ ká wá fi àwọn tí wọ́n jẹ́ ọmọ ìlú lẹ̀ àwọn ará oko ìlú Olókùta àwọn ará oko nílùú Olókùta nínú fọ́nrán àkọ́kọ́ máa release ni wọ́n sọ wípé àwọn kan wá wípé ilẹ̀ yìí o wọ́n ti ra yẹn ilẹ̀ tán fi ń dáko tí wọ́n ti gbin nǹkan sí tán ti gbin kòkó wípé àwọn kan wá wípé wọ́n ti rà wípé ọwọ́ yín náà ti rà àwọn yẹn wá sọ wípé àwọn ti ralẹ̀ àwọn ló jẹ́ kó yé wọn wípé ilẹ̀ àwọn rà lọ́wọ́ yín ní 78 million làwọn fi mọ̀ wípé wọ́n ti talẹ̀ tó sì mòye tí wọ́n tà wọ́n wá ní pé lórí ilẹ̀ òun náà ẹ̀yin náà tún wá náà sóko wípé ẹ wá lé wọn wípé ẹ kúrò lórí ilẹ̀ ẹ kúrò lórí ilẹ̀ ẹ kúrò lórí ilẹ̀ wípé ó ti di títà. ẹni tó bá gba jíjẹ mímu lẹ́nu èèyàn ó ti pààyàn lára àwọn tí Mọ̀rúfù ti gba oko wọn tí ó ti tààrẹ tí ó pé ìrònú lóye lọ dúró lórí kànga tó jánu kànga tó dẹ̀ kú bẹ́ẹ̀ bàbá kò tètè mọ̀ níjẹ́ ìbúlà ara àwọn tó gba oko wọn ni so Mọ̀rúfù dẹ̀ tó ń fi ọwọ́ rẹ̀ sọ̀yà níwájú Olówu pé ń bá bá ìwé níjọ́ náà pé ikú tí kò tètè mọ̀ kú ló kú bàbá jọ bí irọ́ kí wọ́n já mi ń wà ń bẹ gbogbo ara wà ń bẹ ìjọ yẹn bó ṣe ń nà ká sí wọn ni pé ikú tí kò tètè mọ̀ kú ló kú kíni tí ń ṣe ọfẹ́ mọ́ bó forí gbárí ọ̀dá kankan mọ̀ kíníkan. kì í ṣe àwọn olóyè àbí àwọn aráàlú ló nàka yín sí orí ọ̀rọ̀ ilẹ̀ tí wọ́n tà ní ìlú Olókùta àwọn tí wọ́n ń gbé bẹ̀ tí wọ́n ń dáko lórí ilẹ̀ tí ọ̀rọ̀ náà kàn náà jẹ́ ká mọ̀ pé ilẹ̀ yẹn ti di títà tí ó ti jẹ́ pé àwọn tí wọ́n sọ pé ẹ̀ta fún wọn yọjú ṣé lóòótọ́ lẹ́talẹ̀ ní ìlú Olókùta ní 78 million naira àbí kò tó bẹ́ẹ̀ bóyá 8 million naira. ẹ ti bí mílíọ̀nù lọ́rọ̀ yìí tí mo sọ wípé kò rí bẹ́ẹ̀. ẹ mọ̀ pé sọ pé fẹ́ fèsì. ẹ máa gbọ́ tí wọ́n sọ fún náà mo ń sọ fún yín ẹ ń bá ní mo talẹ̀ kó mẹ́rin wá. náà tí ìpòsù kan ló tún lọ talẹ̀ 78 million lólókùta àwọn tó talẹ̀ wọ́n wà. ẹni tẹ́mi fẹ́ pèsè tí mo yọ àfẹ́sí lónìí ni pé ó dà mo ṣì ń bọ̀.
èyí tí mo fẹ́ Mo fẹ́ ká máa mú lẹ́yọ kọ̀ọ̀kan. àwọn tí wọ́n dáko tí wọ́n ní ẹ̀rí ń bẹ lọ́wọ́ àwọn. mo fẹ́ ká à ń mú bọ̀ díẹ̀díẹ̀. Èso yẹn ni mo fẹ́ pèsè. mi fẹ́ ká pín mi fẹ́ torí mo fẹ́ ká kókó gbogbo ẹ̀ papọ̀. sẹ́rí àti ẹ̀ máa gbọ́ àwọn tí wọ́n sọ̀rọ̀ lókùúta tí wọ́n jẹ́ Mọ̀dẹ́kẹ́ tí wọ́n wà lórí ilẹ̀ bàbá tèmi Olókùúta Aládùá Alábàmẹ́ta Àjẹwò Olówu ni gbogbo ọba tó bá ti jẹ láyé lọ lẹ́tọ̀ọ́ sí ṣùgbọ́n kò sì bí gbogbo ṣe wà tá a súnmọ́ Àpòmù làláàlà pẹ̀lú Àpòmù bí ọdún Òmu àti Gbọ̀ngán ti súnmọ́ tó wọ́n láàlà bí Gbọ̀ngán àti Ifẹ̀ ti tó wọ́n láàlà Olókùúta ni o Abanú Ẹ̀gẹ́ ni o Ababa Bẹ́tù ni o Ababa tèmi ni ọ̀pọ̀ àlà pẹ̀lú Àjẹwò Olówu ni Alábàbà tèmi àti Àjẹwò onímọ̀ onímọ̀ gan onímọ̀ wọnú Àjẹwò àmọ́ àlà ẹ máa gbọ́ àlà Abanú Ẹ̀gẹ́ Ababa Bẹ́tù àwọn àbà yẹn a ní àbà tí mo béèrè pé oko bàbá tèmi rí kọ̀ papọ̀ má Àjẹwò a lè torí pà ń jọba lọ́wọ́ káwá dá Àjẹwò pàmò bàbá tèmi káwà bá kún bẹ́ẹ̀ ń kọ́ kí ni káwọn tó ń bọ̀ wá àwọn tó ìdílé mi ènìyàn kàn kì í sàwá sóko bàbá tèmi sí wọn òun mọ̀ ni ẹ wá gé oko tí yín kúrò oko bàbá tèmi ni wọ́n pé no ẹ̀yin tẹ́ ẹ bá wà ń bí o orúkọ bàbá tèmi lẹ́wà o. ṣé orí ilẹ̀ tó wá jẹ́ ààlà tó jẹ́ orí ilẹ̀ bàbá yín òun lẹ wá tà ní 78 million. ẹ ń bá ní mo ta lé 78 million àníkó. mo fẹ́ kẹ́ ẹ wòwe yìí dáadáa lọ́ọ̀yà ẹ̀ṣọ́ sanni àǹkó ìwé tán fi ń negotiate lórí ipá àtàlẹ̀ rẹ̀. ilẹ̀ wo ń bẹ̀. àwọn ilẹ̀ tí ń tà yìí ilẹ̀ Àjẹwò ni àti ilẹ̀ àwọn ọmọ ìlú àti ilẹ̀ àwọn àjèjì tí wọ́n wà lórí ilẹ̀ wa. tuntun tún tà yìí àbílẹ̀ nǹkan yìí Níbológun Fowóṣeré Agbẹ́ja Dàbángbó Aládùá Alábàmẹ́ta Olókùúta ṣebílẹ̀ ọ̀rẹ́ mẹ́ta. Ẹ̀dà Ajíbádé. Yes sir. Ṣàgbẹjọ́rò ni. bí ṣàgbẹjọ́rò. ibo lẹ ti wá rí àwọn ìwé ilẹ̀ wọ̀nyí. iṣẹ́ mi ló jẹ mọ́ I retired as a civil servant in the local government service of Osun State. mo ń rà á ní tí mo bá ní information tí mo fẹ́ rà lọ́wọ́ yìí màá rà á. kí lè wá ń fi àwọn information. irú tí mo pàdé. Wọ́n ti sọ nínú fídíò ni. iná tó sọ nínú fídíò mo fẹ́ fún ọ náà mo fẹ́ sọ ọ́ sì pé mo fún ọ ní 48 hours. ọ̀tà. àti iléeṣẹ́ tó produce ẹ̀ àtẹnitọ́ sọ mo fẹ́ fún ọ ní 48 hours. ọ̀tà. kí wọ́n fi reply kí wọ́n send the receipt tí mo fi tà àti agreement tí mo ti fẹ́ nìyẹn. ẹ wá gbọ́ Ẹ̀dà Ajíbádé ẹ mọ̀ wọ́n. Honorable Isaac Ajíbádé ọmọ bíbí ilé Akọgun ní ìlú Orílẹ̀-Òwú ipò àgbà ìlú táwọn pè mí community leader onímọ̀dìmọ̀ nílùú Orílẹ̀-Òwú. dáadáa. mo mọ̀ jù. ẹ mọ̀ Ẹ̀dà Ajíbádé. mo mọ̀ jù. bóun náà ṣe jẹ́. Ẹ̀dà Ajíbádé ìkànnù ọmọ ìlú Òwu ni. ṣé ọmọ ni wọ́n ìṣàjòyè. sá ọmọ ilé Akọgun ni. wọ́n máa ń joyè nídìílé wọn. Akọgun náà jẹ́lé wọn olùjọba tí wọ́n kú. a jẹ́ wípé wọ́n tan mọ́ igbákejì ọba. ẹ máa gbọ́ bàbá tiẹ̀ bàbá Isaac Ajíbádé ńlọ́pọ̀ ń bẹ̀ tí Yàyà Akíntúndé Akọgun tó lè fi jẹ. tó fi wà ń bẹ̀ báyìí. bẹ́ẹ̀ni. a jẹ́ pé Ẹ̀dà Ajíbádé gan wọ́n lẹ́tọ̀ọ́ sí ipò Akọgun nù tó bá fẹ́ jẹ. ó lẹ́tọ̀ọ́ sí. a jẹ́ pé wọ́n mọnú wọ́n mọ̀ta ní Orílẹ̀-Òwú. sáà wọn ò mọnú wọn ò mọ̀ta torí n tẹ́ ń pè ní ilé Àjẹwò Olówu kò papọ̀ mọ́ tí ó kan Akọgun kọ̀ọ̀kan Olóṣì kọ̀ọ̀kan Ọ̀dọ́lé kọ̀ọ̀kan Ǹtọ́ ìdílé wọn ò lè dọba láéláé nínú wọn a mọ̀. ìdílé tó lè dọba lọ́lọ́tọ̀ sí Suland Àjẹwò Olówu. àmọ́ wọ́n lè mọ ìtàn lórí ẹ̀. wọn ò lè mọ kéde kan gbẹ̀ǹbẹ̀ ẹni tó jẹ́ custodial land tí ń control
àjẹwò olówù lónìí ọba olówù ni. ọ̀dà jẹ́ ká wá ṣe báyìí Ẹ̀dà Jíbádé tá à ń sọ̀rọ̀ rẹ̀ wọ́n jáde sí bọ̀m̀bọ̀ kedere sínú fídíò wọ́n ní wípé àwọn ilẹ̀ kan wà tí ẹ tà tẹ̀dẹ̀ jẹ́ pé kò sí bó ṣe talẹ̀ ń wípé ẹ mọ̀ sí. Àkọ́kọ́ òun ni 1,350 hectares tí wọ́n sọ pé ẹ tà àbí bóyá ẹ̀dẹ̀ lease ẹ̀ ní pé ilẹ̀ kan ṣàwà tó tóbi 1,350 hectares tó jẹ́ pé owó tó jáde nínú rẹ̀ ó tóbi 350 million pẹ̀lú ìwé tí a mọ bó ṣe jáde tí wọ́n fi wọ̀n wá wípé. nínú àwọn tí wọ́n talẹ̀ yìí fún nínú wọn láti rí ẹnìkan ṣoṣo jihad tí wọ́n ń pariwo ń jọ́ sí yẹn pé jihad ilẹ̀ tí wọ́n tà fún jẹ́ 1,350 acres ni o not acre acres wọ́n dẹ̀ ta ní 350 million naira. òde o nínú fídíò ọ̀hún ẹ ṣáà rí ìwé ọ̀hún bó ṣe ń ṣe ẹ̀wọ̀n ní jihad náà ní ilẹ̀ yẹn lọ sọ́dọ̀ rẹ̀ ṣe mọ̀ nípa rẹ̀ that is àkọ́kọ́. ẹ̀kejì ní 50 acres tó ń sọ pé ó lọ sí ọ̀dọ̀ Excel letter of offer to purchase 50 acres of land purchase not lease purchase 50 acres. ṣé irọ́ ni Ẹ̀dà Jíbádé ń pa? kí ni èsì yín lórí ẹ̀sùn yìí? ẹ̀sùn mi lórí ẹ̀sùn àkọ́kọ́ ń bẹ̀ ni pé Ajíbádé kọ́kọ́ sí nínú ẹni tó ní agbára àbí ẹ̀tọ́ àbí wòye lórí ìtẹ́ǹpè ní Soland torí ìdílé wọn ò lè jẹ ọba láéláé. àmọ́ ó lè get information tó bá. ẹ máa now tí a máa pé jihad wọ́n fọ́n lẹ̀ jihad ṣé èmi ni Isaac Ajíbádé rìfà sí ni àbí rìfà sí lù ú tó bá jẹ́ pé wọ́n dákọ̀ ọmọ ìlú Akínbàdà personally ó rìfà sí pẹ̀lú wọ́n ní ẹ mọ̀ nípa rẹ̀. tí a máa pín mọ̀ nípa ẹ̀sẹ̀ bí ń díje bọ́mọ ọba tò nílé mi kò sí ní ẹgbẹ́ sí lórí Soland tí ń lè mọ́ pọ̀ sí because ọba tò ní tí ń jẹ lọ́wọ́ èmi là rẹ̀ mẹ́ kò sí tọ́pọ̀ ìṣẹ̀lẹ̀ lórí Soland kí n má gbọ́. ẹ wá gbọ́ ṣé allegation yẹn ṣó true ṣé lóòótọ́ lẹ gba tírẹ́fì ní ṣẹ́fẹ̀pẹ́. a nílùú ìlú àṣehò wọ́n ní ìsílẹ̀ fún jihad láti ṣe company wọ́n dẹ̀ kàn tí mo dẹ̀ jẹ́ kan nú aṣojú tí Akọ̀gún jẹ́ kan nú aṣojú tí àwọn tí mo dá akọ̀ tó ajẹ́ kọmitì tó ajẹ́ kan nú aṣojú tí Kábíyèsí jẹ́ Alpha and Omega charity for least not for sale. What of Excel 50 acres. lẹ́yìn ìgbà yẹn nẹ́ta 50 acres nẹ́ta fún Excel Manufacturing Skill and Knowledge Company Abuja. That's why I don't know anybody Excel. That is why I sọ pé ìyẹn ni mo yẹn ń sọ láìpẹ́ sí pé mo fún Ajíbádé Isaac Ajíbádé mo fún Matthew Ọládòkun. Honorable Matthew Ọládòkun. Honorable ni èmi tí mo ń sọ honorable ni mí. Bàbá Honorable Ọládòkun ṣọmọ orílẹ̀ Òwu ni wọ́n. Ọmọ orílẹ̀ Òwu ni ọmọ ẹlẹ́rẹ́ ni. Ṣọmọ ọba ni wọ́n. Ìṣọmọ ọba. Ilé wọn ò lè dọba láíláí. Kábíyèsí lọ sọ́dẹ̀ èèyàn ní àfi lọ jẹ balógun nílùú Arárọ̀mí Òwu. Kábíyèsí lọ sọ Matthew Ọládòkun dé èèyàn ẹlẹ́rẹ́ ni wọ́n jẹ́ ilé wọn ọlọ́rẹ́ láyé àtijọ́ ọlọ́rẹ́ pété nǹkan bá ṣẹ̀ láàrin ìlú tí mo ní ọya ẹ̀wà nígbà wà ṣẹ̀ ilé wọn ò lè dọba. ìtí ń tún dún kálukú wọn lọ́pọ̀ Matthew ẹlẹ́rẹ́
kábíyèsí jẹ balógun wọ́n fẹ́ nìkan jẹ ọ̀tún ọba wa kú ní ìlú Arárọ̀ ọwọ́ lóun lọ́kàn kábíyèsí ó fi jẹ kábíyèsí lásọ pé ilé ìwọ lọ kọ́ sárárọ̀ tó ìjọba in tó dìjà kábíyèsí àti ẹ̀mí kábíyèsí àti Matthew Ọládòkun Isaac Ajíbádé ilé ìwọ ò lè jọba torí akọ̀gbìn ìjọba lóòótọ́. ìkejì inú ẹ̀ ó dúró alága local government mo fún ó dúró secretary èmi náà fún. ẹ ti jọjọ figagbága níbi. lórí òṣèlú. ṣé káwá sọ pé èyí náà fi ń dunná mọ́ yín. so ìní mo sọ pé mo fi ń sọ́sìn pé Isaac Ajíbádé Matthew Ọládòkun ọmọ ilé àpò ìnà yìí Yakubu Ọlánìtàn mo fún àwọn méjèèjì ní 48 hours nàmẹ́ẹ̀ta mo fẹ́ kí wọ́n lọ sí orí ìwú kí wọ́n lọ sí orí ayélujára kí wọ́n lọ tọrọ àforíjì fún èmi mọ̀ fún àkíbàlẹ̀ lórí kíni lórí àkọ́kọ́ mẹ́ pé mo tálẹ̀ 78 million tí wọ́n bá ti lè fi agreement tí mo fi ta kí mo fi mọ gbogbo àgbáyé èyí àkọ́kọ́ kejì èkejì ilẹ̀ tẹ́sí mọ́ta fẹ́ z l'Àbújá 50 cars tí wọ́n àti lè fa agreement ẹ̀ràn gbogbo àgbáyé tán ní ẹmọ̀ sí tí a ní mọ́ tà mọ́ sí kọ́ ọ̀tọ̀ ni pé ọmọ sí ọ̀tọ̀ ni pọ́tà tí jihad jẹ́ ní mọ́ sí sí n ò ní ìdí àti gbàlẹ́jọ́ lórí ẹ̀ torí mọ́ sí òkè mi mọ́ta àmọ́ ti excel ẹ̀mọ̀ nǹkan excel àtọ́ 78 million ní ẹ̀sùn méjì mo fún ẹ ní 48 hours kí wọ́n lójú àjújẹ́ pé ń tàn so rí bẹ́ẹ̀ o tí wọ́n bá wá sí orí ayélujára láti wá dìbọn. ṣe bí ọ̀rọ̀ tó bá rí bẹ́ẹ̀ yẹn ó níbi tí parí ẹ̀ ibo ló máa parí ilé ẹjọ́ ni nígbà tó ń pé interest document evidence ni èmi náà dẹ̀bẹ̀ lọ́wọ́ pé ó ṣeéṣe nígbàtí wọ́n fẹ̀sùn kàn mí lọ́wọ́ tí ń pé evidence ní ṣe ìtàrí tí mo lè tí fi hàn mo wá ń sọ láì wọ́n sì pé gbogbo ẹnìkan kí wọ́n fi hàn. ẹ wá gbọ́ Alhaji tó bá kàn tẹ̀ dédé wá kó dọ́kúmẹ́ǹtì tó bá kó dé ńkọ́ lẹ́yìn sì ti ń sọ fún wọn ní orí afẹ́fẹ́ báyìí tó bá kó dọ́kúmẹ́ǹtì wá ńkọ́. kí mo kó wá ẹ ti máa gbọ́. tó bá wá kó dé ṣé ẹ tún padà. ẹ sà wọ́n jẹ́ àgbọ́ irọ́ ní bẹ̀m̀bẹ̀ mo sọ́sìn pé jihad sí jẹ́ sọ pé alẹ́ máa fún ìgbà àtìlẹ̀ wọ́n ní mo mọ̀ ń pẹ́ ń ò díẹ̀ pé mo mọ̀ ń pẹ́ tí èyàn bá jẹ́ witness ọmọ ń pẹ́ nǹkan nù tí èyàn mẹ́wàá bá ṣe nǹkan tó ti wà ní wọn ó ṣe nǹkan nù bẹ̀tẹ̀ máa lẹ́ di pé wọ́n gan ló ṣe allegation ni pé èmi ni mo ta ilẹ̀ 78 million wọ́n sọ yéka owó ni iye owó náà sọ. inú ẹni tó sọ iye owó gbọ́dọ̀ sọ yéka sọ land. ó lè máa mọ. inú kẹtọ́ àlẹ́ di èèyàn public assault ní ń pè é public láti sọ nǹkan pé ẹni sí báyìí ọgbọ́dọ̀ ní enough evidence láti rí. Bóyá wọ́n kàn rí tó ta iye owó. tó lè jẹ́ rìsíìtì owó. ẹ máa gbọ́ tí wọ́n bá rí rìsíìtì kí wọ́n tẹ́ndà ẹ̀. ó tẹ́ ń sọ ni pé wọ́n lè rẹ́rìí. àní mo ní mo lè rí. ẹ̀rí ń pamọ́. mo ní kí wọ́n sọ fún gbogbo àgbáyé kágbàyé ọgbọ̀ pé ìntẹ́ ta 78 million rí ìntẹ́ ta ilẹ̀ báwọn ẹ̀sẹ̀ 50 acres of land rí wọ́n sọ yówó yẹn but ibi tí kà sí ẹ̀rí signature ẹ̀rí ẹni tó ṣẹlẹ́rí ẹ̀rí tí wọ́n bá wá present ẹ̀rí ìkọsẹ̀. mo nílé ẹjọ́ ọba ní dá sí nítorí pé ń tẹ́ ẹ sọ àsọnù pálọ̀ ilé ẹjọ́ ọba ní dá sí. Alhaji Arẹ̀mọ ṣé gbogbo ọ̀rọ̀ ló gbọ́dọ̀ délé ẹjọ́ ni. no kí sí gbogbo ọ̀rọ̀ ló gbọ́dọ̀ délé ẹjọ́ o mo ní tẹ́ bá tọrọ àforíjì pé
ní tá a sọ o kò rí bẹ́ẹ̀ o ìgbọ́kúgbọ̀ la gbọ́ o. àmọ́ tí wọ́n bá wá tọrọ àforíjì. tí wọ́n bá tọrọ àforíjì àgbọ̀dẹ̀ gbangba torí mi náà ṣe lóko tí mo ń protect okò àbá mi tí tèmi ń jẹ lónìí náà mọ́ mi náà ń dókọ tèmi náà tí mo ní ìtọ́ máa tó di lọ́ọ̀yà tí mo ní ìtọ́ máa tó di Lexus of York tí mo ní ìtọ́ máa tó di ASP àwọn ní ẹ sọ pé kí n lọ bí kí wọ́n lọ kí ẹ bá ti lọ àforíjì lórí ayélujára kí wọ́n lè fọwọ́ bẹ̀rẹ̀ sí mi ọ́ kí wọ́n lọ sí Tribune àbí Punch láti lọ dìbọ́ǹkì pé n tàà sọ kò rí bẹ́ẹ̀ o tí ó bá rí bẹ́ẹ̀ ìpàdé ìdílé ẹjọ́ àlàyé lọ́yà mẹ́wàá sọ tó sí tọ́ àyìnpariwo mọ́ ní gbègbè pé kó gbé tọ̀ fún ẹni. a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí ẹ̀yin tẹ́ máa ń comment tẹ́ máa ń like tẹ́ ẹ máa ń share àwọn videos wa ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Olúọmọ Broadcasting Media Academy ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. Fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. Torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. Ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàrin oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. Bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀ ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. Àwọn olùkọ́ tí wọ́n dángájíá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa. Yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. Ilé gbígbé hostel accommodation tó fọkàn balẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. Ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wá ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí number 3 Ayọ̀ọ́lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. Fún àlàyé sí ẹ pè 07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy, connecting you to the world.